Kílárígbọ́ TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ọba yìí sàn ló pa kò dà wọ́n forí rẹ̀ ta lé dá. Ọba Èkó ọba wa Àjàní o. Ọmọ wáyé ọmọ dodo bí dẹ̀. Ó wálé ayé rẹ̀ ó ṣe é. Wípé ọba yìí tó sọdá wọ́n pè èèyàn rẹ̀ ẹni máa jẹ pé bàtà àrò ẹni máa jẹ lọ́wọ́ mi dàrò ọgbọ̀n òkì yìí là ó. Irun dúdú apádà di funfun, lọ́wọ́ wá di funfun, ọmọ èèyàn wá papòdà. Ọlọ́run ni èèkó, ọlọ́run ni èèkó, ọlọ́run ni èèkó, àríwíbadé. Ọmọ dandan bí ìgbà o, tí wọ́n bá gbé ọ̀run olóore, ọ̀run olóore lọ́lá o. Àtúntọ̀nà lẹ́kùn òkè onígbẹ́rẹ́ o, onígbẹ́rẹ́ o, àtúntọ̀nà lẹ́kùn òkè. Òkú ọlọ́mọ bí o, òkú èèyàn gẹ́gẹ́ ni ẹ̀rí ìpamọ́ pédé, ọ̀fẹ́ afẹ́fẹ́ ibi, ẹnìkan kan ò ṣubú ẹnìkan kan ò dànù. Òkú ọlọ́mọ bí o, òkú onínú rẹ ni. Ìbáṣepọ̀ ní wípé tó di bá a padà sọ́jà ọ̀run lọ rèé lọ́mọ tuntun wáyé. Ọkùnrin wáyé wà dọ́mọ tuntun wáyé bọ̀ ọjọ́ jìnnà. Ọdún kọ́dà làfẹ́ ni rẹ̀ lọ́lọ́. Àríwíbadé Ọ̀ṣun kí o, ọmọ ìwàyé. Ìwàyé dodo, ọmọ dodo bí ìdẹ̀, ọmọ ìyá mọ̀ọ́wẹ̀, ó fi gbogbo ọmọ bí ọba. Ó fi gbogbo ọmọ bí ọba. Ọmọ agbára wọn fún ọmọ agbára ni wọ́n. Ọmọ agbára èé ṣe bínú. Ó ní ìgbà ó ṣe, ó ní bẹ́rẹ̀. Ó lọ ọdún àrùn péré, ọdún àrùn tó lò. Ojú ẹni má lè
ọ̀dọ́ ọ̀tá lọ mọ́. Ọba tí mú ọ̀dọ́ wọ̀ lù. Ọba bẹ́ẹ̀ ni wà jẹ́. Ìbáwọ̀ lọ́dọ̀rùn kò pẹ̀lú lọ́wọ́ ọmọdé. Ìbákì mẹ́kùn ọmọ tún dandan bí ọmọ o. Gbogbo lóye ní sẹ́lẹ̀ èdè lẹ́yìn ẹ̀. Gbogbo ìlú sẹ́lẹ̀ èdè lẹ́yìn ẹ̀. Olórí sẹ́lẹ̀ èdè lẹ́yìn ẹ̀. Olórí Fọláṣadé sẹ́lẹ̀ èdè lẹ́yìn ẹ̀. Onídàájú ó ṣe bí ọkọ. Ọkọ tó dàbí bàbá. Onídàájú ó ṣe bí ọkọ. Ọkọ tó lọ fẹ̀yìntì. Ọkọ tó lọ fẹ̀yìntì. Ṣé bá wà lé làwọn ẹjọ́ wa? Ṣé bá wà lé làwọn ẹjọ́ wa? ẹ ṣe gan ni mo dúpẹ́ gidigidi in fact mi ò tẹ́ mọ́ tá a máa sọ ọ̀gbà lórúkọ gbogbo Ìkókíá pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín alájọṣe tó pẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run ní ṣe ní àkùfà mo yẹ nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ jẹ́ ká dunnú orí gbogbo ìwọ Ọlọ́run ń sọlá ọ̀dùsàn torí oríṣiríṣi ni àwọn èèyàn ń sọ bíbà yín sẹ́yìn ìlọ́rọ̀ fi ìjọ tó fi tẹ̀ ẹ̀gbọ́n rí ọ̀dùsàn dáadáa tó ṣe náà kọ́lọ́ọ̀kú ìjọ kó bá wa fi ọ̀run kẹ
pẹ̀lú ògùn Ọlọ́run kò ní ṣe ní tẹ̀lé-tẹ̀lé lágbára ní sunkún àníra burú báyìí mọ́ ò lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin àgbà náà lè máa ń pòwe ẹni kákúlọ́mọdé kò yẹ ni ó sàn ti ká dàgbà láì ní adìẹ ìrànà lọ níwọ̀nba àgbà tí kábíyèsí lò láyé ó ní ipa tó dáa ìyẹn lásán ó múnú wa dùn nítorí pé kò tó òun gan ẹ tó nífẹ̀ẹ́ èèyàn ni tó gbogbo yìí mi ní láti máa ròyìn ẹ̀ níbí but ẹ jọ̀ọ́ ìwọ tí mo kàn máa bẹ̀ yín ẹ má sunkún ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbà fọlọ́run pé bó ṣe wọ́n lọ́run bó ṣe ń ṣọlá ìgbà tí kálukú bá dá láti lọ tó máa lọ ẹ jọ̀ọ́ àdúrà ní ká máa ṣe fún Ọlọ́run púpọ̀ nìkẹ́ ẹ ṣé mo dúpẹ́ o lórúkọ gbogbo Olúkòjá lápapọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ yín à ń dúpẹ́ ẹkú àṣojú sẹ́yìn torí ẹni tó sẹ́yìn kò dàbí tó ṣojú o mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gan ni o ẹ ṣé gan ni o ẹ ní kí ló lè gbà o lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé gan ni tó a máa retí ní láti Olúkòjá inú wa dé láti bàmí ní láti àdéhùn ọ̀dọ́ mọ́ àgbára lọ àtúntò àjọ àgbà àti òkú ìdàkúrọ̀ ń dáre fún amátọ́jà lẹ́yìn. láti kọ́ ọ̀bọ̀ yọ jáde ò fẹ́ yọ jáde ni. oyin fáàmà máa ń ṣiṣẹ́ lọ ní tó bá tún. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.